wájú ó yá. Àwọn ọmọ tó kú dà. Wọ́n bọ̀ wọ́n bọ̀ náà rẹ̀. Ṣé òun lè jókòó sí? Social media òṣè kọ́mítì òṣè ọmọ olókùn ẹ̀fọ́ lórí ilé ìgbẹ́jọ́ ẹ̀fọ́ níwájú. Ọ̀pọ̀ wọn lè dúró ọpẹ́ ọ̀yá ní wọn làwọn dẹ̀dẹ̀. Afọlábí o, wọ́n fi Ọláwálé o, àwọn funfun báláwo ń bẹ nígbà ẹ̀rọ àbí ọkọ̀ fún ìdílé wájú ìdílé o. Wọ́n fi Afọlábí ìṣe kó tí ó bẹ̀rù sọ́kùn mọ̀ jẹ́ kà mọ́ ikú ọlọ́lọ́wọ́ rẹ̀ láwo ní ilé yá máa lọ àwọn àgbàdo